lórí ọ̀rọ̀ bàbá sọ́mọ ẹ̀gbọ́n sí àbúrò tí àwọn bàbá wa onílé márùn tí wọ́n tún dálẹ̀ ó ní mo fẹ́ clarify àwọn kankan bẹ́ẹ̀ torí pé ó ní di clarification ẹja tẹ́tí gbọ́ àwọn àfa wa. tí ń jọ kàáyé ìkè mọ́ ṣàdúrà fún àwọn méjèèjì àmọ́ kò sí sẹ́tímẹ́ǹtì lérí pé ntàlájẹ́ àgbà òwì kìnnàlájẹ́ àgbà wì ntí ṣéwù kàmá ntí ṣéka ádámù òwì kìnnì ṣé ádámù òwì ọ̀rọ̀ ká ti ń jà lọ bẹ̀tí bí bàbá ti sọ ọ́ kọ́ èmi wà ń bẹ̀ wàláhi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn yẹn lọ kọ́ bá ń pè ọ̀rọ̀ yẹn ná. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí bàbá sọ mo wà ń bẹ̀ ní 1982 mo wà ní Markaz níjọ́ tí àlífà bàbá wa Sọfíyùdín Kamaludin Allahu ta'ala ìjọ àti bàbá wa Sheikh Abdulrahman Salahuddin Ila al-Murshid al-Am li jama'at al-Ansar al-Islam rahimahullah wallahi wal Qur'an al-azim wa nù ọgbà Markaz níjọ́ tí wọ́n mú invitation wá fún Sheikh Adam kódà ìdára tí Sheikh Adam lò yàrá karùn-ún òkè ni wọ́n tún ṣe fún wúlátà òjì lọ́dún náà tí wọ́n fi mú invitation náà wá wallahi ta'ala ọlọ́run tó fi mí ṣe kò ń gẹ́ mo tún wá wà ń bẹ̀ àfáàṣẹ tí ọ̀gbọ́ níjọ́ tí àwọn bàbá tí wọ́n ń ṣe wòlímà fún gbogbo àwọn ọmọ mímà fi bàbá wa Ọláyíwọlá mímà fi bàbá wa Sultan Kamaludin mímà fi àwọn àlífà àwọn olùfà àwọn bàbá wa kẹsẹ̀ yàwó fún ya mo dírẹ́fù àwọn márùn lọ síbẹ̀ ńjọ́ náà lọ mo dúró síbi tí spíkà wà mo dírẹ́fù bàbá mi Muhammadu Laminu lè márùn lọ bàbá wa Isahaka Amura bàbá wa Ali Ìtẹ̀lẹ́fún Alhaji Abdulrauf Owóyà gbogbo wọn ti wọn wájú Ọlọ́run mo já wọn níwájú iléeṣẹ́ Kamal bá mi lọ páàkì sọmọdá mo tún wá dé Markaz padà nítorí mo sáré wálé ni bàbá tún wá ní kí wọ́n play kẹsẹ̀tì yẹn nínú mọ́sálásí fún wa wàlá anátúláhi analikadibin wàlá amátúláhi alasọ wọ́n jẹ́ kó òótọ́ ní tí ò sọ yìí bàbá ní kí wọ́n tún play rẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ bàbá là máa pìtà nábì náà aláàjì ò ní bínú wípé òde ọmọ àwọn ní ti ń pìtà àwọn lémi ọmọ. òde ọmọ ọ̀hún Allahu Akbar bàbá wa onílé márùn àkọ́kọ́ òun ni pé àwọn búra tẹ́ ń bú yìí ṣèṣe wà láyàrá àlọ́rin sọtọ pé tí èèyàn bá ń búra fàlàm tádà ilẹ̀ hájá tu ilẹ̀ yìí ó yẹ kéèyàn ó yẹ búra náà wò àtọ̀rọ̀ ẹni náà ṣùgbọ́n nítorí pé ẹ jẹ́ àáfàá fún wa àgbọ́dọ̀ ní ká yẹ ewu ṣùgbọ́n àgbọ́dọ̀ ronú lórí fẹ́ káwọn èèyàn ronú lórí àwọn ìbúra òun alákọ̀ọ́kọ́ nù ẹ wájú àgbọ́dọ̀ látẹnu Sheikh Adam rẹ̀ ṣé bí wọ́n sì wí òun lórí bẹ́ẹ̀ bismillah bàbá. Aláàjì wọn ní ẹ máa gbọ́ o kẹ́ fi wo àgbọ̀dọ̀ sọ pé àwọn àfa wa ń parọ́ àgbọ̀dọ̀ bíbẹ̀ àgbọ̀dọ̀ sọ pé wọ́n ń twist ọ̀rọ̀ àbí ká ní wọ́n fẹ́ twist ẹ̀. Bàbá Sheikh Adam ní à ń pìtàn ẹ̀yin àgbàlagbà à ń pìtàn nábì aláàjì ò ní bínú ìyún aláàjì àgbà aláàjì ò ní bínú pé mi ọmọ òun ì ń pìtàn òun. Bàbá wọn lè máa wá ní tí wọ́n wí ni pé aláàjì ò ní bínú pé ì ń pìtàn òun níbi òde ọmọ ọ̀hún nǹkan méjì lọ́wọ́ mẹ́ta ìgbàgbọ́n lè márùn so alákọ̀ọ́kọ́ ni pé ẹni wọ́n ní òde ọmọ níbi òde ọmọ ọ̀hún fún ara yín lẹ sọ síwájú pé ẹ̀ ń ká àwọn táwọn bàbá ti wà límọ̀ fún wọ́n lé ní mẹ́wàá ńjọ́ náà bàbá wa tí wọ́n ti àtàwọn ọmọ tí wọ́n gán àti ọkùnrin àtobìnrin àtàwọn ọmọ àbúrò àtàwọn ọmọ ẹ̀gbọ́n ni wọ́n ti wà límọ̀ fún so wọ́n pọ̀ ẹ wá ní òde ọmọ ọ̀hún ṣíṣe àdámọ̀ gbọ́ Yorùbá ni àbí mi ṣe Yorùbá àbí tẹ̀ ń sọ fún wa ni pé Sheikh Adam pé wọ́n lè farakọ̀ bayna domirin yusta'malu lil fardi wa bayna domirin yusta'malu lil jama'a ẹjá níbẹ̀rù Ọlọ́run gbogbo alápàdé Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.